èló ni mo san fọ́ba ògo, èló ni Jésù mi gbà, èló ni mo san fún olórí ayé o, fóore rẹ̀ lórí mi. Èló gangan lẹ san fún adùn bárí má tòṣì, èló ni Jésù mi gbà, èló ni mo san fún dáadé mi o, fóore rẹ̀ lórí mi. Èló lẹ san fún àtúbàjáyé, èló gangan lẹ san fún adùn bárí má tòṣì, èló lẹ san fún ògbénu Wúndé Aṣọlá, ògbénu ọmọ ènìyàn fọhùn, ògbénu Adélébọ̀ ṣògo. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, ẹ jẹ́ kó mọ rókì lọ́kàn yín. Àlejò mi wọ́n ti wà ń kálẹ̀ ọdún ni wọ́n wọ iṣẹ́ ìbọ̀fọ̀ olóko, ṣùgbọ́n ó tó ọjọ́ mẹ́ta. Ìgbà àkọ́kọ́ wọn lórí ètò Miliki Express nínú ọdún 2016 lélẹ́yìí. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Reverend Bayode Oluwole Olubo, àwọn ni àlejò mi lórí ètò lónìí. Bàbá bàbá ń káwọn ará ilé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ̀yin alẹ́ kúlé wá dáa fún yín, ara ọ̀nù gbà o. Jésù. Ojú òní tí yín o, ẹ ò ní ṣubú dànù o. Olóore ọ̀tàn wá yín rí o. Àánú ọ̀tàn wá yín rí. Àánú lèmi rí gbà o. Èmi ò mọ̀ bóyá ìtẹ̀wá nílé ránú gbà. Tẹ́ bá ránú gbà sọ pé èmi ránú gbà. Torí pé mo ti ráwọn tó ń fi agídí ṣe, tó ń fi ipá ṣe. Ṣùgbọ́n mo rò wípé tá a bá sá eré ti àánú, á jẹ́ kó rọ̀ wá lọ́rùn. Mo wá fi ẹnu àṣẹ sọ pẹ̀lú májẹ̀mú ìpè lórúkọ Jésù, ẹ ó ránú gbà. Ìrìn àjò yóò ní ní lánàá ọdún yìí, ẹ ó ṣe rere o, ẹ ó ṣe rere, ọ̀nà àlà fún yín. Bàbá mo sọ fún mi wípé mo gbọ́ wọ́n já mi lọ́wọ́, ta mí lólobó wípé ẹ tún ti bẹ̀rẹ̀ ìpàdé àdúrà tẹ́ máa ń ṣe ní gbogbo ọjọ́ Thursday. Bẹ́ẹ̀ni, nítorí pé àwọn tí wọ́n máa ń pè wípé àwọn ò lè ráyè wá ńjọ́ Sunday, ṣé nígbà míì ẹ máa fagídí máa pe àwọn pé ẹ láti wá ńjọ́ Sunday ni o, Sunday lè rí mi kí ìjọ lè kún ni. Ṣùgbọ́n kò ń ṣe gbòyàn ló máa wá sínú ìjọ yín ní ọjọ́ Sunday. Ọ̀tọ̀ làwọn tó máa ń jọ Thursday, ọ̀tọ̀ làwọn tó máa ń jọ Sunday. So Olúwa ló ní kí n gbé ètò yẹn kalẹ̀ for every Thursday. Aago 2 àárọ̀ sí aago 10 ní àárọ̀. Àdúrà ni. Ní gbogbo ọjọ́ Thursday. Ọjọ́ Thursday, gbogbo ọjọ́ Thursday. Aago 2 sí aago 10. Torí àwọn tó máa wà látọ̀nà jíjìn, ẹ sì lè bá wa ní orí ètò níbi aago 8 sí aago 8 àbọ̀. So táwọn èèyàn bá ń bọ̀, kán mú ìgbàgbọ́ wọn dání. Ìgbàgbọ́ ni. Kọ́ńdẹ̀ gbàgbọ́ wípé wọ́n máa ràánú gbà. Torí kò ń ṣe irú wa ní ẹ̀ka máa ṣe ìrànṣẹ́, mo máa ń tẹnu mọ́, kò tọ́ sí mi. Àánú tí mo rí gbà lọ́wọ́ Ọlọ́run kò tọ́ sí mi. Àwọn mélòó ni mò ń gbà, ìṣòro mélòó ni mò ń ṣe. Ṣùgbọ́n tó máa sọ Ọlọ́run dẹ̀, mo sọ fún àwọn màmá lẹ́ẹ̀kan wípé tọ́lọ́run máa ń jẹun lọ́wọ́ tí máa ké pé afúnjẹ tó ń jẹlẹ̀. Mi ò jí sọ, mo sọ pé mi ò bẹ Ọlọ́run kó pè mí torí iṣẹ́ náà wù mí ṣe. Ọ̀nà là ń sọ yìí pé ọpẹ́ ló ń jẹrẹ, jẹ̀bá, amúmọ́ gbogbo yẹn. Èmi kàn fi ń ṣe àhesọ ọ̀rọ̀ ni nípa ìfẹ́ àti àánú tí Ọlọ́run fi fún mi. Ọlọ́run ń jẹ́ àsopọ̀ ń jẹun. Òun ló dá ewé àti egbò àti igi àtẹja. Ohun tó Ọlọ́run tí ó fi ọkàn rẹ̀ tó fi dánìyàn fún ènìyàn nìyẹn. Bàbá ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́, ìgbàgbọ́ yẹn máa ní agbára dẹ̀ máa gbòòrò sí. Màmá sọ́lá ẹ̀kan wọn ní pé 22 years kò ń ṣe ọjọ́ kékeré kéèyàn jókòó sí ìdíṣẹ́ kan kó má kúrò nídìí ẹ̀. For 22 years ó dẹ̀ ràn wọ́n lọ́rùn, kò ní wọ́n lára. Ebi ò pa àwọn àṣírí rẹ̀ ń bò. Ọlọ́run á sọ owó mi, iṣẹ́ wo ló ń ṣe? Èmi ò ń ṣe àwọn bí èmi ò wá sígbà láti. Èmi sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti mú bọ ẹ̀, wọ́n mú le kókókókó bẹ́ẹ̀ ni pé àwọn náà pa Jésù. Ọlọ́run ò lè. Bí ìgbàgbọ́ yín bá ṣe tó lẹ́sìn máa bọ́ lọ́rùn rìn. Màmá ní àwọn 22 ọdún ló pé 12 years mo ti fi iṣẹ́ kọ̀m̀pútà sílẹ̀ tí mo jókòó ti ṣe yìí. Ìgbà tí mo ń ka mílíọ̀nù mi ò lè, ohun tó Ọlọ́run ṣe fún mi ò rí ṣe. Mo wá ń ka 3,000, 1,000 naira ní Sunday offering. Ó wá ń ṣe mí nǹkan mílíọ̀nù fún mi. Ẹ wá ní pé àánú kan ni mo rí gbà. Ìgbà tí mo ń forí lagbó lajù, mo máa wá contract káàkiri. Èyí ní company báyìí, ní company náà tún la company náà. Mi ò olú ẹ̀ ti yọrùn fún lórí. Ẹ wo jáde. Ṣé ẹni tẹ́yàn bá fi ìgbàgbọ́ yín tó bá fi ìgbàgbọ́ bọ́lọ́run rìn? Mo fẹ́ ìfẹ́ tí mo ní sọ́lọ́run nísìnyí, mi ò kò ní òṣùwọ̀n. So ìgbàgbọ́ yẹn, ìfẹ́ tí mo ní sí yẹn, ó wá ní ṣe pẹ̀lú
ìfẹ́ tí mo ní sí ẹgbẹ́ tó yẹn bá fẹ́ràn obìnrin kò sí ohun tó lè bẹ̀rẹ̀ dáìní fún bí mo ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run nìyẹn sìn so ìfẹ́ yẹn ìgbàgbọ́ yẹn tí mo fi bọ́ Ọlọ́run nìyẹn òun lèmi fi sọ fáwọn ènìyàn wípé Ọlọ́run kò korò Ọlọ́run èrorò Ọlọ́run òróró gbogbo tí tó ń wọ̀ mí nínú ilé wọ́n ní ká fi ìgbàgbọ́ ká fi bá Ọlọ́run rìn. Ìgbàgbọ́ ni. Ní 2016 ká fi ìgbàgbọ́ wa ká fi bá Ọlọ́run rìn. Tá bá fi ìgbàgbọ́ bá Ọlọ́run pé gbogbo nǹkan pátá. Kò sí ohun tẹ́ fẹ́ ṣe tọ́lọ́run ní ṣe. Ó ní ṣe gbà lásìkò a lè wà lórí kíhun sè ẹni tó àwọn ajúgbà mi mo sọ̀rọ̀ yìí rí ní báyìí a wà lẹ́mbàsì 362 nọ́mbà mi náà èmi náà sọ fún yàrá mi ní pé wòran àràfẹ́ mo fẹ́ jẹ olójú mo fẹ́ jọ olójú nísìnyí pé Ọlọ́run fẹ́ dára American embassy bí iṣẹ́ sọ lọ́wọ́ wọ́n dẹ̀ pè wọ́n ní àwọn tó wà wájú yẹn o lẹ́yìn wọn kí n tẹ̀lé wọn mo wá fi àwọn èèyàn 360 sílẹ̀ wọ́n bypass wọn wọ́n á pè mí lẹ́yìn ẹ wá ní kò sọ Ọlọ́run. ẹ báwo lè ṣe náà rẹ́bẹ̀rẹ̀ jẹ́ já mi. Màá sọ àárọ̀jọ́ yẹn bá ṣe fẹ́ kúrò nílé àti bẹ̀rẹ̀ àti fẹ́ start mọ́tò ká máa lọ ó wá ní ó ní mi ò tí fún un lóúnjẹ òun ẹni sọ pé Ọlọ́run ń jẹun wọ́n fẹ́ fún yín Ọlọ́run ń jẹun ó ní mi ò tí fún un ní oúnjẹ tí máa ń fún un máa ní kó rán mi létí àtẹ̀mí ìyàwó àtọmọ àtẹwà ní mọ́tò àti start àti ṣígẹ̀tì wọ́n ti máa lọ mo dẹ̀ pàṣẹ àárín méjì ó ní kí n padà sókè ó ní bí ṣe múra yẹn gan ó ní kí n yíra lẹ̀ fún un lẹ́ẹ̀méje ó lóun fẹ́ dábìrì àlọ́hùn lé mi tó bá ti nígbàgbọ́ tó gbóhùn Ọlọ́run pẹ̀lú ẹ̀ tó sì bá rìn pẹ̀lú ẹ̀ ọ̀nà á là fún ẹ̀. Mbà máa yíra nílẹ̀ mbà máa yíra nílẹ̀ mbà máa yíra nílẹ̀ torí oore rẹ̀. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ wípé èmi sì ń tẹnumọ́sẹ́ pé Ọlọ́run ò korò kò yẹ kí o nígbàgbọ́ máa fi ìnira máa bọ́ Ọlọ́run rìn. Mo ní interview kan pẹ̀lú Tribune a full page náà ṣe mo ní ọ̀pọ̀lọpọ̀ ìran tí wòlíì ń rí sọ́mọ ọ̀jọ́ ìran ẹ̀rù ni torí òṣì àti ìyà tó ń jẹ wọ́n kọ́ lè sọ kọ́ lè fi gbowó ẹ gbọ́ bí ìjọ Ọlọ́run ṣe pọ̀ tó lórílẹ̀‐èdè yìí bá ṣe ń wọ́n aṣọ lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ dẹ̀ ṣe ń pọ̀ sí torí pé kí ni agbára tí ń bẹ nínú ìdí ọ̀rọ̀ tá à ń sọ agbára ẹ̀ṣẹ̀ ló wà nídìí ẹ̀. When a preacher preach tí ò ní tí ò ti jẹ new heart fún ohun tó gbé ètò tó gbé kalẹ̀ Ọlọ́run ò ní miracle àṣẹlẹ̀ ń bẹ ò yánà ṣẹlẹ̀ o ṣùgbọ́n àtúnṣe nínú ẹ̀mí àtúnṣe ọ̀rọ̀ nínú ayé ẹ̀dá kò ní sí ń bẹ̀. So the purpose of establishing a program ẹgbẹ́ tó kalẹ̀ ìdí ẹ̀ gangan ǹjẹ́ ó lọ́wọ́ Ọlọ́run nínú àbí láti lè san gbèsè tá a jẹ́ àwọn èèyàn ni àbí tó gbà fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì àbí fẹ́ ra mọ́tò àfẹ́ ṣe ní jíìpù. Ọlọ́run tó ló ń jìyà jù nídìí iṣẹ́ ìránṣẹ́ yìí àwọn tó ń package àwọn náà lo entourage packaging save your miracle àwọn náà listen to me mo bọ̀ ọdún tó láwàá yìí ẹ jẹ́ sọ̀rọ̀ ṣẹ́rí ẹ̀yin aráalé ẹ gbọ́ mi dáadáa o ṣẹ́rí mọ́ tó wá ṣe é sìn wọ́n á sọ fún yín pé wọ́n á ti lọ wò yín wọ́n ti mọ church tó ń invite wọn sí kí wọ́n á preach wọ́n á ti wá rán àwọn PA wọn lọ́bẹ̀ níjọ́ Sunday service kọ́ lọ́ máa wo nọ́mbà mọ́tò tó ń gbé wá á dẹ̀ máa kọ́lẹ̀ wọ́n á jókòó pẹ̀lú service wọn wọ́n á gbọ́gun tó ń preach níbẹ̀ wọ́n á dẹ̀ máa wọ àwọn èèyàn mọ́ ti ń jáde wọ́n á padà wọ́n máa fi wàásù. ẹ gbọ́ mi mo pálàjẹ́ fún yín àánú tó ń san gbèsè àánú tó ń gbé ogun mì àánú tó ń jẹ́ kí ògo búyọ mo fi ẹnu àṣẹ àti má jẹ̀mú ìpè sọ̀rọ̀ fún yín tó bá nígbàgbọ́ tó bá ní má ṣàmì ò ń wò mí lórí ìdúró ni ò ń wò mí tó ń jẹun ni èmi ti ohun tó fún mi ní ẹ̀rí tó ṣe pàtàkì ní iṣẹ́ pé tí mo wọ́n gbé iṣẹ́ mi ò ní fi sílẹ̀ ni pé ohun tó lè mú ìyà tó da ẹ̀jẹ̀ lé mi lórí tó sì fi ń gbàdúrà tó ń ṣe ìṣòro every day ó ní nǹkan tó rí nídìí ẹ̀ èmi dá mọ̀ nǹkan tí yá mi rí nídìí ẹ̀ tó fi ń gbàdúrà tó fi ń tọ́jú àwọn ìránṣẹ́ Ọlọ́run màá wá sórí ètò màmá búramúramù ẹ̀yin ò mọ̀ wípé onílù tó ń jó ẹni tó ń jó lórí omi onílù ẹ̀ ń balábẹ́ so ṣe rí ohun tí fẹ́ sọ fún mi pé àánú tó ń jẹ́ kí ògo bú jáde àánú tí Ọlọ́run máa ṣe fún ọ tí gbèsè tí ò ní sí ní ìrun ẹ mọ́ àánú tí ò ní fi bá wọn rìn pẹ̀lú àìsàn mọ́
àánú tí àṣírí ẹ̀ ò ní fi tú. Ní orúkọ Jésù Kristi. Àánú tí Ọlọ́run bá ṣe fún ọ tó máa rí ọ̀nà lọ. Ẹ̀kọ̀ọ̀kan ni máa ń pariwo báyìí o. Torí pé ó wù Ọlọ́run láti wá ni. Mo fi ẹnu àṣẹ sọ àti májẹ̀mú pé lórúkọ Jésù àánú ọ̀yà gbà á. Àmín Jésù Kristi. Àmín Jésù. Bàbá. Tó bá gbàgbọ́ lórúkọ àníkò gbà á fẹ́. Àmín Jésù Kristi. Ó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ nípa àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. Àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. On the 28th of this February, àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. Èmi máa ń fi Ọlọ́run mo máa ń fi yangàn ni. Màmá sọ́lẹ̀ kan yẹn wọ́n ní ẹnìyẹn ní ìjú mẹ́rin. Ìjú kọ̀ọ̀kan wá dúró fún orígun kọ̀ọ̀kan wá jẹ́ orígun mẹ́rin. Ẹ wá ní Ọlọ́run adáká máa wòran. Tó ń gbé ìṣòro wá síwájú ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run àwọn adáká máa wòran. Ìwọ tó ń wojú Ọlọ́run fún ọmọ. Mo wá lọ́dún kọjá. Gbogbo ẹ̀yin tó wá lọ́dún kọjá tó Ọlọ́run fún lọ́mọ. Ẹ gbé ọmọ mi wá o. Mo fẹ́ rí wọn. Ọmọ Jésù wọn ní kẹ́ ẹ gbé wá. Bẹ́ẹ̀ ni ọmọ Jésù ni wọ́n. Èmi ò lè bá Ọlọ́run pín ògo ẹ̀. Ẹ gbé wá kẹ́ wá dúpẹ́. Káwọn tó wá ìkan lè rí ẹ̀rí. Torí inú ẹ̀rí ni ìgbàgbọ́ wà. Bẹ́ẹ̀ ni. Ẹ gbé ọmọ wá. On the 28th, aago 9 la máa bẹ̀rẹ̀. Mo fi dá yín lójú pẹ̀lú ìgbàgbọ́ yín. Àgàn á di ọlọ́mọ. Àmín Jésù Kristi. Ẹ ó rí bá ti ṣe. Á dára fún yín o. Ẹ ó ṣe rere. Number 12 Oni Street by Jimon bus stop, Egbeda, Lagos. 081 60 58 40 81 ni WhatsApp, same number lórí WhatsApp. Lórí Twitter, you on Twitter, Olubo Bayode àti Olubo Bayode. On Facebook, mi ò lórúkọ méjì, Bayode Olubo. On Instagram. Ẹ̀gbọ́n mi wà lórí Instagram náà. On Instagram, Bayode Olubo, ẹ̀gbọ́n mi ni wọ́n, ọmọ ìyá mi, ọmọ bàbá mi. Torí àwọn tó máa ń bi mí pé ṣọ́kọ mi ni Reverend Bayode Olubo rárá o. Ẹ̀gbọ́n mi. Àwọn ni wọ́n kó bá àwọn wọn ni mo ti bá. Gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé Reverend Bayode Oluwole ni wọ́n sọ̀rọ̀ tán yẹn. Ọ̀rọ̀ náà máa sọ wọn ní sọ̀rọ̀ tán pẹ̀lú àṣẹ ìgbọ̀n. Ẹ jẹ́ ká lọ sí ilé agbára. Kí wọ́n gbé àlejò mi tájọ kásẹ̀ ètò lónìí, tájọ kásẹ̀ rẹ̀ lẹ̀. Kájọ wọlé, ẹ kú dédé àsìkò. Ní tirẹ̀ ní ìgbójúlé, kò sóhun tó lè ṣẹ̀rù bà mí. Ìwọ ló bẹ̀bẹ̀ mi bàbá nígbà tí ọ̀rọ̀ fẹ́ dojúrú. Àgójú lolúwa òkìlé ayé, kò mà ní jogún òfò sà. Ìwọ ló lè mẹ́rù kó dọ̀ba, kó sọ bọ̀rọ̀ kìíní dọ̀lọ́rọ̀. Ohun àmúṣoge ara mi, kò mà ní bá sọnù fáráyé mú. Nítorí as I dey pray, you give me answer rẹpẹtẹ. As I dey sing, your blessing just a shower. You love me too much, oh. Why you love me so? Agbára káká, ìrọ̀rùn ṣáni tèmi já sí. Ohun gbogbo tí mo bá dáwọ́lé, kò mà ní sóhun àṣetì.
takuntakun tó ń bínú erin. Improper fraction kí ló dé? Àní ọmọ Ọlọ́run lèmi, mo ti dókè odò káfárá tó já. Fagbọ́ ìwọ àgàn ó jẹ́ má ronú mọ́. Ọlọ́run lókè á ṣe tirẹ̀. As I dey sing, you give me answer rẹpẹtẹ. As I dey pray, your blessing just dey shower. You love me too much, oh. Why you love me so? Giving me picking, giving me money, you give me everything, and Baba God give me. That's all He go give you through everything we I mentioned now. Come on, receive it. Hallelujah.